ó ti tó ọjọ́ díẹ̀ sẹ́yìn lẹ́yìn tí wọ́n ti ké gbàjúre tí ọdún ọlọ́jọ́ ti gbéra sọ ní ìlú ilé Ifẹ̀. Oníjóńjó bẹ́ẹ̀ sì ni aláyọ̀ ń yọ̀, ti kéré aráàlú ilé Ifẹ̀ ni wọ́n ń dunnú tí wọ́n sì ń fò fáyọ̀ fún ọdún ọ̀hún tó bá wọn láyé àti láàyè. Ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni wọ́n ti kó ara wọn jọ láti yọ ayọ̀ ọdún ọlọ́jọ́ tó wọlé dé ọ̀hún, níbi tí ẹlẹ́kùnjẹkùn ẹlẹ́gbẹ́ kọ̀ọ̀kan ti pe eléré dáná wọ́de láàrin ìlú ilé Ifẹ̀. Àwọn òǹtajà lóníranran ò gbẹ́yìn níbi tí oníkálukú ti pàtẹ ohun tí wọ́n ń tà, tí àwọn òǹrajà náà sì ń lọ tí wọ́n ń bọ̀, tí gbogbo rẹ̀ sì ń sọkútù wọ̀wọ̀. Oríṣiríṣi iléeṣẹ́ ńláńlá àti àwọn olókoòwò kéékèèké ni wọ́n gbé ètò lóníranran kalẹ̀ láti mú ọdún ọ̀hún kó dùn, níbi tí a ti rí iléeṣẹ́ tó ń pọn ọtí ṣìnápù tí wọ́n gbé ìdíje ayò ọlọ́pọ́n kalẹ̀, níbi tí àwọn èèyàn yóò ti ní àǹfààní àti jẹ àwọn ẹ̀bùn rabandẹ̀. Ọdún ọlọ́jọ́ kò tí ì tán síbẹ̀, ó ń tẹ̀síwájú lónìí yìí, níbi tí wọ́n yóò ti làgùn lónìí ọjọ́ Ẹtì 29 of September 2023. Dúró lójú òpó Lóyinládùn TV kó jẹ̀gbádùn ìròyìn ọdún ọlọ́jọ́ lẹ́kùnrẹ́rẹ́.